Ẹgbẹ́ àwọn Alase àti àwọn àṣẹ gbọ̀ngàn ayẹyẹ loso ti ìpínlẹ̀ Ondo ṣe ayẹyẹ ifilole àti ikowojo fún Ile Egbe Tuntun tí wọ́n gbèrò láti kọ́. Bákan náà ni wọ́n ṣe ìbúra wọlé fún àwọn adarí ẹgbẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ yàn. Ayẹyẹ náà wáyé ní 20 ọjọ́ kẹta ọdún 2024 tí a wà nínú rẹ̀ yìí ní gbọ̀ngàn ìgbàlejò ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ondo ní ìpínlẹ̀ Ondo. Ètò náà bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà àti ìdúpẹ́ sí Ọlọ́run tí ó fún wọn ní àǹfààní láti péjú síbi ayẹyẹ ti ọdún yìí, èyí tí olùṣọ́-àgùntàn Ìyáàfin Ajíṣafẹ́ ṣe àtọ́kùn rẹ̀. Ààrẹ ìpínlẹ̀ fún ẹgbẹ́ náà, Ìyáàfin Edith Anike Olówódọ́là, kí àwọn èèyàn káàbọ̀ síbi àpéjọ náà. Wọ́n sì gba àwọn ọmọ ẹgbẹ́ níyànjú láti dẹ́kun ìsọ̀rọ̀ òdì sí orílẹ̀-èdè Nàìjíríà. Once again, I want to welcome every one of us to this August occasion. I want to welcome even the chairman of this occasion. I pray the little time we are going to spend here, we will spend it judiciously and have a lot of testimony back home in Jesus' name. And to all the expected and special guests, I welcome every one of you, ma'ams and sirs. Àwọn tí wọ́n fi ìwé pè àti àwọn ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan ṣe ìdásí owó fún ilé ẹgbẹ́ tí wọ́n fẹ́ kọ́. Wọ́n búra fún àwọn olórí tuntun tí wọ́n sì fún wọn ní ìwé ẹ̀rí bákan náà. Àwọn olùdarí ẹgbẹ́ àti àwọn ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan sọ ohun tí wọ́n ń retí láti ọwọ́ àwọn adarí tuntun tí wọ́n ṣẹ̀ yàn. Bẹ́ẹ̀ ni wọ́n gbà wọ́n ní ìmọ̀ràn. Mo ń retí kán ṣiṣẹ́ takuntakun ni. Téèyàn bá ti gba ipò, à ń fi ipò ṣiṣẹ́ ni. So mo ń retí iṣẹ́ takuntakun. Oníkálukú di ọ́fíìsì ẹ̀ mú. Àwọn tá a ṣẹ̀yàn sípò nǹkan tí a ń retí ni pé ká jẹ́ olóòótọ́, ká dẹ̀ múra sí iṣẹ́ wọn. Tó bá pe ìpàdé ká máa wá. Tó bá rẹni tí ò wá sí ìpàdé ká wá lọ. Ká mú iṣẹ́ wọn ní ọ̀kúnkúndùn. Ká má dẹ̀ ṣojú ṣáájú, ká má dẹ̀ ṣe ọ̀tẹ̀. Ká má dẹ̀ jẹ́ olórí wọn lẹ́sẹ̀. Mi kéré. Wọ́n dẹ̀ mọ̀ mí pé as a transparent someone, a woman of integrity. Nǹkan tí mi ò kì í fi tipátipá gbowó lọ́wọ́ anybody àbí pé à ń powó sápò ẹgbẹ́ kí leader torí pé mo jẹ́ president pé mo fẹ́ máa kó anywhere. The chairperson, the zonal leaders, they have heard honesty must be the watchword, and all of them must not allow their integrity to be at stake. Lára àwọn adarí tuntun tí wọ́n ṣẹ̀yàn sọ ìdùnnú wọn lórí ipò tí wọ́n yàn wọ́n sí. Inú mi dùn gan o, torí pé ọjọ́ òní jẹ́ ọjọ́ ayọ̀ fún gbogbo àwa caterers. So mo dẹ̀ wá ṣoríire pé wọ́n fi mí ṣe ìkan lára àwọn olóyè ẹgbẹ́ yìí. Gẹ́gẹ́ bí ipò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́, àwọn Alase sọ ìpalára tí ọ̀wọ́n gógó oúnjẹ ń ṣe fún iṣẹ́ wọn. Ó pa wá lára o. Àwọn nǹkan tá à ń rà ní bíi 3,000 tẹ́lẹ̀ ó ti wá di bíi 15,000 naira. Ká ní pé ó tiẹ̀ fi díẹ̀ lé ní ò bá ṣì dá. Irú rice tá à ń rà ní 30,000, 35,000 tó padà di 85, 90,000. So kò jẹ́ kí iṣẹ́ yẹn gan-an kò jẹ́ kó rọrùn fún wa nísìnyí torí àwọn tó fẹ́ ṣènáwó wọn ò rówó ná. Ìgbà míì gan tá bá gbaṣẹ́ míì, ẹni tí a lè ní pé a fẹ́ gba 250,000 tó dẹ̀ iṣẹ́ yẹn dẹ̀ wọ́ tiẹ̀, but at the end of the day ẹ rí i pé wọ́n á tún gbọ̀nà lọ́wọ́ ẹlòmíràn, wọ́n á gbé iṣẹ́ yẹn fún pé owó yẹn ti pọ̀ jù. Nígbà tí iṣẹ́ tá a dẹ̀ gbà tá a ti gbé àwọn tá a bá wa ṣiṣẹ́, àwọn ohun èlò tá a lò gbogbo tá a ti fi calculate owó tá a fẹ́ gbà. So wá jẹ́ kí iṣẹ́ yẹn tiẹ̀ wá ń falẹ̀ díẹ̀díẹ̀, kò rí bó ṣe rí tẹ́lẹ̀ mọ́. So ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí báyìí ó ti mú kí gbogbo iṣẹ́ yẹn máa falẹ̀. Ẹlòmíì gan ti gbà pé kóun fúnra òun tiẹ̀ máa ṣe eléyìí òun tóun á tẹ̀ fi pé kétra báyìí pé òun láwọn ọmọ tá a ṣe òun láwọn ọ̀rẹ́. So bó ṣe rí jẹ́ nìyẹn. Ó pa wá lára o. Ó pa wá lára bí Nàìjíríà ṣe dàbá tí nǹkan. Ó pa wá lára bá ṣe ń ríṣẹ́ gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ dáadáa. Kò iṣẹ́ ò lọ déédéé bẹ́ẹ̀ mọ́ torí nǹkan tó wọ́n. Afọláṣayọ̀ Hamzat ló ń jábọ̀ fún KAFTAN Television Yorùbá.